tó wẹ̀ ju bọ́ọ̀sì sórí ẹ ní calculation ẹ sún sẹ́yìn ibi tẹ́ máa ju bọ́ọ̀sì ni màá approach ẹ̀ rí ya simple ball. Sam, easy jog, I just fell easy. What did you do? What up, Abdullah? This is the ball. Hey, nice one. Yeah, Wally. Let's go. Yeah. Let's go. Emma. Oh. Hey. Tẹ́jú sétọ́ ni. Oya fún wa ní ọ̀la wọ̀. Ẹ̀yin ẹlẹ́sìn díẹ̀ bí ọ̀sọ̀ yìí sí. Mo ní sáfẹ́ ọ̀dà kíkì bẹ̀rẹ̀ báyìí. Jẹ́ kí n wá báyìí. Lọ́sí ibi tó wà yẹn náà. Ok, bẹ́ẹ̀ lùsùn bẹ́ẹ̀. Jẹ́ kí n wá báyìí kí n á kàchì ẹ̀ báyìí. Mo fẹ́ tà máa mú fẹ́. Mo kàn fẹ́ wá báyìí. Jẹ́ kí n gbá yẹn àbí? Kí n tọ́jú àwa gba báyìí àbí? Times 2 wà ní wọ́n sọ bẹ́ẹ̀ ni. Okay. Times 2 wà. No. Mo fẹ́ ṣe jẹ́ pé ó máa rẹ̀ mí. I come from this place. Come here. You can see that camera. 8, 5. Hey! Nico! Hey! Ọmọ! Yeah! Ah, see the club that you bring. Ready? I check out the photo team. Má gbà wẹ́ ẹ̀yin ló má gbà. Ẹ̀yin máa pọ̀ ìfẹ́ ìdá ẹ̀. Sábà tẹ̀lé bá pè é. So you go wear fit. Go wear say without feeling it. Go. Hey, bàbá kúrò mẹ́rin kúrò mi tó wà yẹn. Mo ń block camera jọ. Which one next?
one be use that one to do training. Oh yeah, lo man. Hey! Oh yeah, I judge. Come on, be judging. I judge. Yeah. Come. Yes, sir. Yeah, just to go. Hey! Yeah. That's all. Hey! Go. Hey! Let's go. After Ramadan yìí, mo fẹ́ ṣe every morning 7 o'clock training. Mo fẹ́ jẹ́ kí ikùn mi kó má padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Ó má lè rí sí máa láì. Ẹ́ ó má lè rí sí máa láì. £1, àbí? Ó ti pé.
Meu. ó lè lọ. Kí ló ṣẹlẹ̀ náà? Yàtọ̀ sí wọn. Aṣọ kọ́sọ́mà kan. Station gbé àwọn station fẹ́ ṣe. Sí ìgbà tó fẹ́ ṣe sí, à ń kàn gbowó lọ́wọ́ òdu ẹ̀ kan. À ń kàn gbowó lọ́wọ́ èèyàn ni. Báwo gbé mi wá? Báwo gbé mi? Ṣe rí iṣẹ́ ẹ wo bọ̀ ẹ wo fitness. Àní ẹ wá àní ẹ wá ṣe.